Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà. Well, mo ní kí n ṣáré wá ṣe lè ní, you understand? In fact mo really fẹ́ wá sọ̀rọ̀ sí Pastor Ọbalọ́lá tó yín bẹ́ẹ̀ tí mo wá fẹ́ wá ṣe fídíò yìí ẹ̀mí Ọlọ́run wá sọ fún mi pé kí n sì filẹ̀ náà ìbá wá sọ̀rọ̀ rẹ̀ dáadáa ìbá wá tú àṣírí ẹ̀ wá wọ́ndà pé báwo mo ṣe mọ̀ ṣe bẹ́ẹ̀ wá sórí platform yìí ẹ wá comment ẹ fẹ́ kill moral èèyàn èmi o tó bá wá sí ibẹ̀ tó bá fún mi ní comment burúkú tí kò bá tẹ́ mi lọ́rùn after tí mo bá yọ kúrò tán máa wá fún ẹ lésì èmi ò lè lọ bẹ́ẹ̀ yẹn because tí mi bá ti fún ẹ lésì mi ní lè move on and I have to move on, you understand? So ìwádìí Ọlọ́run ní kí n sì fi ẹ́lẹ̀ ná pé ìwádìí rẹ̀ yẹn àṣírí ẹ̀ yẹn kó sì kún dáadáa tó bá wá kún èmi on point by two wọ́n wá fi ṣe lesson fún àwọn tèmi as per bá a ṣe mọ́ ṣe ní marriage àti tá à ń kọ́ kí ni topic wo la ṣe ń jọ yẹn already gbogbo nǹkan tẹ́ ń bò yìí gbogbo ayé mọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ̀ lè ṣe pẹ̀lú ìyàwó yín tẹ́ ẹ̀ ń lọ síta lọ sí pẹ̀lú àwọn ọmọ ọlọ́mọ gbogbo àwọn ọmọ ìjọ church tẹ́ ti bá wọn sùn tán Ọlọ́run ní kí n sì fi ẹ́lẹ̀ náà Ọlọ́run ṣe kí ni ní kí n sì fi ẹ́lẹ̀ náà ṣó yẹ bóyá ọ̀rọ̀ tí mò ń sọ yìí bóyá wàá fi yíwà padà wọ́n fẹ́ wá ta sí èmi on point by two ṣó yẹ yín ẹ rò pé kékeré ni kíní kan kéré ni, you understand? So you can't kill my moral, you understand? You can't kill my moral. So that is why I have to do this. Ọlọ́run sì ní kí n ṣe fiyẹ́lẹ̀ náà Pastor Ọbalọ́lá oníṣìná Pastor Ọbalọ́lá oníṣìná Ọlọ́run ní kí n ṣe fiyẹ́lẹ̀ náà kí n fi eléyìí kí n fi já ẹ létí gbogbo àwọn ọmọ ìjọ tẹ́ ń fọwọ́ tọ̀ wọ́n níka tẹ́ ń fi ká tọ̀ wọ́n nídìí nífùrọ̀ Ọlọ́run ní kí n sì já ẹ létí yẹn náà ìyàwó yín ẹ̀kan lọ́dún lẹ́ mọ́ bá ìyàwó yín lẹ́ mọ́ súnmọ́ ìyàwó yín àmọ́ jojúmọ́ lẹ́ bá ọmọ ọlọ́mọ sọ àti ìyàwó ń yàwó Ọlọ́run ní kí n sì fà ẹ́ létí yẹn náà, you understand? And ó wá sórí platform yìí wá ṣe hypocrite èmi tí mò ń kọ́ yín àti ìyàwó yín bẹ́ẹ̀ ṣe ní everlasting marriage èmi ló fẹ́ mọ yọ ẹnu sí Ọbalọ́lá yet èmi ló fẹ́ mọ yọ ẹni sí èmi ọ̀pọ̀ ìbàdí tó fẹ́ mọ yọ ẹni sí àmọ́ mi ní ọ̀rọ̀ láti fi sọ jù lẹ́ni Ọlọ́run sì ní kí n fi ẹ́lẹ̀ náà Ọlọ́run sì sọ pé kí n fi ẹ́lẹ̀ náà ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ bá drop comment yẹn àwa la máa kọ́kọ́ rí tó bá wà òkè fún mi màá delete bẹ́ẹ̀ tẹ́mi bá ṣe show fún ẹ gbogbo ayé ló máa gbọ́ gbogbo ayé ló máa ṣe kí ni gbogbo ayé ló máa gbọ́ mo fi eléyìí mo fi fà ẹ́ létí ni then mo tún wá fẹ́ sọ fún àwọn ẹlòmíràn in case because nǹkan tá à ń ṣe ń bíbá yìí kò í ṣeré là ń ṣe ń bíbá yìí kò í ṣeré ni èmi on point by two yín ṣe ń bíbá yìí ṣó yẹ yín for me láti wá síwájú yín láti mọ kọ́ yín bá ṣe ń kọ́ yín yẹn ṣó yẹ yín gbogbo nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú àwọn ìyàwó ń ta gbogbo nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú ìyàwó ń ta Ọbalọ́lá gbogbo nǹkan tó ń ṣe pẹ̀lú ìyàwó ń ta táwọn ọmọlọ́mọ níta àwa ní rárá ẹ mọ̀ ṣe pẹ̀lú àwọn ọmọlọ́mọ mọ́ àti ìyàwó ń ta ẹ bọ́n ọ̀bọ̀ wá nulẹ̀ ẹ wá ṣe pẹ̀lú ìyàwó yín ẹ dákun sẹ́ṣẹ̀ ni ẹ dákun ta lẹ́lẹ́ṣẹ̀ ta ló níranù ta ló ń ṣìnà nínú èèyàn tí ó sọ fún yín pé gbogbo nǹkan tẹ́ ń ṣe ń tà yẹn o gbogbo ìranù tẹ́ ń ṣe ń tà yẹn o gbogbo òbólóbò tẹ́ ń dó ń tà yẹn o gbogbo òbólóbò tẹ́ ń jẹ́ ń tà yẹn o ẹ mọ̀ sí ń tà mọ́ ẹ wá mọ̀ sí nínú ilé pẹ̀lú ìyàwó yín tó yẹ pé ẹ̀yin lẹ ní ara rẹ̀ òun náà lẹ ló ní ara yín ẹ dákun tó bàdì Ọbalọ́lá àṣírí ẹ̀ sì fẹ́ tú Ọlọ́run ní kí n cover rẹ̀ fún ẹ náà for the meantime kí n fi eléyìí kí n fi já ẹ létí ìwádìí sì ń ṣe kíni ó sì ń lọ lórí ẹ̀, you understand me? Ìwádìí sì ń lọ lórí ẹ̀ so mo wá fẹ́ fi yìí náà fi sọ fún ẹlòmíì tó wá fẹ́ fún mi ní tẹ́ ẹ bá ti lè praise, you understand? You walk past Ọlọ́run dẹ̀ ṣe wọ́n ṣe button dislike ẹ dẹ̀ dislike ẹ get that must you dislike must you do bad comment ẹ tó bá easy ni ẹ̀yin náà wá sí ibà ẹ wá mọ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń kọ́ yín tó yẹ yín but the only thing you can do is to come ẹ kàn sọ ìkan tó wù yín
ṣóyẹ ó mọ bó ṣe ṣẹlẹ̀ sí Abu Lahabi nínú suratu al-Masad àti Abu Lahabi àtàwọn ìyàwó rẹ̀ àti ìrandíran rẹ̀. Bẹ́ẹ̀ ni màá ṣe convert súrà yẹn lé gbogbo bad commenter lórí. Bẹ́ẹ̀ ni màá ṣe comment ẹ̀ lé bad commenter lórí. You understand? Èmi, you understand? Èmi, wọ́n define me like humble. But tí nǹkan bá ti over mind èèyàn, you have to speak out. You have to ṣe kí ni? You have to speak out. So mo fi já ẹ létí ni pastor àbí whatever Ọbalọ́lá ó ṣìnà. Bye for now.